Yà, mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pápátá níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí. Láláì fi àkókò ṣòfò, mo ṣe fọ́nrán ní last time lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Àjọwá, tí àwa fi ìhónú wa hàn pé inú wa ò dùn sí nǹkan tó ṣẹlẹ̀. Nítorí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ rí. A dẹ̀ lè dákẹ́ ká máa wò. Bẹ́ẹ̀ ni. Yálà pé bóyá a wà nílé àbá ò sí nílé. Tá bá wà nílé nǹkan tá ń sọ náà là á sọ. Kò sí nǹkan tá anybody fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni. A ò lè lajú sílẹ̀. Àjọwá yẹn tí gbogbo wa ni. Ọmọ Àjọwá ni gbogbo wa. Làjọjọ jẹ́. Ẹ̀tọ́ tẹ́ ní sí ìlú yẹn náà làwa náà ní. Àwọn èèyàn wa, nǹkan tí wọ́n ò mọ̀, àwa wọ̀nyí a ready láti jẹ́ kó mọ̀. A ready láti ṣàlàyé fún wọn. Especially àwọn ìyá wa tí wọn ò kàwé. Tí wọ́n bá ti lè fún wọn ní 5,000, wọ́n máa sàdákátà yín ni. Wọ́n máa yìn, wọ́n máa gbé yín gẹ̀gẹ̀. Wọn ò dẹ̀ mọ̀ pé àwọn lẹ́tọ̀ọ́ sí. Àwa ló akọ̀fin yín síbẹ̀ ni kẹ́ lọ ṣojú wa lẹ́yìn tẹ́ ń darí wa. Torí àwọn nǹkan tí Nàìjíríà ń fèsì lọ́wọ́ náà nìyẹn sì tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀. Gbogbo àwọn aṣojú wa, gbogbo àwọn adarí wa, àwọn aláyé bíbàjẹ́. Ẹ̀wọ̀n nǹkan tó ń sọ ìlú Nàìjíríà dà. Ìlú tó ní television station before gbogbo Africa country, Nàìjíríà ni mo ń sọ yìí. The first television station ní Ìbàdàn. The first football stadium tó ti ń play football. Before France, before Spain. Television station. Wọ́n ní television station before many Europe country. Ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀. Ẹ̀wọ̀n nǹkan tí ìlú Nàìjíríà dà. Gbogbo ìlú ń lọ síwájú, Nàìjíríà kọjú sẹ́yìn, ó dẹ̀ ń rìn padà sẹ́yìn lójoojúmọ́. Ìlú tí Ọlọ́run dá lọ́lá. Ọlọ́run dá wa lọ́lá pẹ̀lú natural resources, mineral resources, in fact human resources. Nítorí pé àwọn ọlọ́pọlọ pípé pọ̀ jù nílẹ̀ Yorùbá. Human resources Ọlọ́run fún wa, Ọlọ́run jogún ẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. I'm talking of Yorùbá generally now. Mo ṣì ń bọ̀ lórí yín ẹ̀yin tìlú Àjọwá. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́gbọ́n jọ sí tí gbogbo yín comment. Mo rí comment lóríṣiríṣi. Àwọn kan ò fẹ́ kí sọ̀rọ̀ lé lórí mọ́. Màá sọ tẹnu mi o. Wí tèmi dèmí. Ẹni náà á wí ti ẹni kó tó lọ. Wọ́n dẹ̀ ní orò máa sọ̀kò. Orò máa sọ̀kò. Orò. Òkò tó mú sọ́wọ́ kò ní sọ sẹ́nu. Màá fi àwọn fọ́nrán kan hàn wá. Ẹ wo àwọn nǹkan tí àwọn ọmọ Àjọwá kan tó wà lẹ́yìn odi àtàwọn kọ̀ọ̀kan náà tó wà nílé tó ń gbé ṣe. Nítorí pé kí ogun má kó wa lọ nílẹ̀ Yorùbá. Nítorí pé kí ogun má kó wa lọ nílùú Àjọwá. Ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn. Within 1 month náà fi pa Málà àti Bàrán. Kò sí èdè tí mi ò kí rántí Bàrán. Ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ bí èmi àti Bàrán ṣe jẹ́. Ọmọ Bàrán ni mo jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí ní first born Bàrán. Bẹ́ẹ̀ ni. Kò sí ijọ́ tí n bá rántí nínú mi dùn sí. Kò sí ijọ́ náà. Àwọn ojúṣe gbogbo ìwọ̀n ni. Àwọn nǹkan tó yẹ kí ẹ ṣe, òun làwọn kan sigun adẹ́lẹ̀ tó ń ṣe. Ẹ wá ń du ipò, ẹ wá ń fọ́ra yín lórí kiri àdúgbò. Ṣé ẹ ní ìtìjú ni? Ẹ lè ara owó tó ń fún yín pé kẹ́ fi túùlù ṣe, ẹ lè ra CCTV s'Àjọwá. Ẹ wo drone. Ẹ jẹ́ kí n fi fọ́nrán drone yìí sí. Ẹ máa wo drone tó fi monitor gbogbo inú igbó Àjọwá ń sìn. Now, kí tó play video, mo fẹ́ fi àkókò ìsọ fún gbogbo àwọn ọmọ Àjọwá tó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé. Níbikíbi tí ẹ bá wà, ẹ má yẹ ká fi lé sílẹ̀ o. Security wà l'Àjọwá ń sìn. Mo fẹ́ lè 80% security. Ọlọ́run ní alábò. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ security wà l'Àjọwá ń sìn. CCTV, drone, monitor all the bushes. Gbogbo àwọn inú igbó wa, gbogbo àwọn oko wa pápátá ni wọ́n monitor ń sìn by the special grace of God. Ọlọ́run á dẹ̀ máa fún wọn ṣe. Ẹ wo Àjọwá bó ti di alẹ́ dọ̀sán, òru dọ̀sán. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán.
Tọ́ ẹ̀yin èèyàn mi mo kí wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni o. Mo fẹ́ fi àkókò yìí, mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó lọ́wọ́ sí ohun mèremère tá a rí ní ìlú Àjọwá àkókò yìí. Ẹ wò ó, drone ló ń fò yẹn. Drone, ẹ wo the beautiful city of Àjọwá àkókò. Òun náà lẹ ń wò yẹn. Ṣé ẹ rí drone tó fi monitor gbogbo inú igbó wa, gbogbo ibi tí àwọn kọ̀lọ̀rọ̀wọ̀ sí ibi tó ń sá pamọ́ sí. Bákan náà, Ọlọ́run bá wa ṣe oríṣiríṣi àwọn nǹkan security ni Ọlọ́run ṣe fún wa tí a lè fi gbogbo ẹnu sọ lórí afẹ́fẹ́. Ṣùgbọ́n mo fẹ́ kó máa yé yín gbogbo ẹ̀yin tí ẹ lọ́wọ́ sí kíní níbikíbi tí ẹ bá wà. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Ṣé ẹ rí ìjọsí ní last time tí wọ́n ń jà tí wọ́n láwọn tó ń ṣe election. Òun ni wọ́n ṣe cover kíni ẹ bá ń rí iṣẹ́ láàrin títì. Òun ni wọ́n dáná sí yẹn ibi tó ti ń jó táyà. Ẹ jẹ́ ká ṣọ́ra wa. Àwọn kan ló ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Kí ni ipa táwa náà lè kó nínú ẹ̀, nínú ìtẹ̀síwájú ìlú Àjọwá? Kò sí ibi tán ti dáná sí títì tán ti jó táyà. Ibẹ̀ yẹn ẹ ti cause gallop síbẹ̀ yẹn nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ọ̀dà ló fi ṣe títì. Tẹ bá ti lè dáná síbẹ̀ tí iná ti jó láàrin títì ibẹ̀ yẹn, kó tó máa tó some months, àwọn òkúta náà fi ṣe títì ibẹ̀ yẹn máa. So ẹ má yẹ ká máa ṣerú àwọn nǹkan yẹn. Àwọn tó dẹ̀ ń ṣe òṣèlú náà, òṣèlú bó bá ọ̀pá bó bá òbú lẹ́sẹ̀. Àwọn òṣèlú jàgídíjàgan tẹ́ ń gbé wá sí ìlú Àjọwá ò fẹ́rú ẹ̀ o. Àwọn ojúṣe yín ni nǹkan táwọn nǹkan tí wọ́n single-handedly tán ṣe ń sìn tán ṣe sí ìlú Àjọwá. Ṣùgbọ́n ẹ̀yin, nǹkan tẹ́ ń jà sí ò yé mi. Nǹkan tẹ́ ń jà sí kò tíì yé wa o. Ṣùgbọ́n àwa á bá yín sọ̀rọ̀. Wọn ò ní pohùn mágogo lẹ́nu o. Àwa á bá yín sọ òótọ́ ọ̀rọ̀. Ṣé ẹ rí bọ́n ṣe ń monitor gbogbo inú igbó wa? Inú igbó lẹ̀ ń wò yẹn o, àwọn àbá Fúlàní. Ibi táwọn Fúlàní tó ń plan láti lọ ṣe settlement sí, ibẹ̀ lẹ̀ ń wò wọ́n yẹn. Ṣé ẹ rí bọ́n ṣe monitor wọn? Ṣé ẹ rí bọ́n ṣe monitor gbogbo inú igbó wa? Ṣé ẹ rí ń sìn? Àwọn kan ló ń ṣe yẹn o. Nǹkan tó yẹ kẹ́yin náà ṣe nìyẹn o. Nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe sínú ìlú nítorí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. A ò fẹ́ fojú sunkún ẹnì kankan mọ́. A ò fẹ́ fojú sunkún ọ̀dọ́. Ṣé ẹ rí gbogbo àwọn nǹkan tó ń ṣe? Ṣé ẹ rí wọn? Ṣé ẹ rí bọ́n ṣe ń zoom ẹ lọlẹ̀? Drone yẹn lè fly láti comprehensive lọ dé Àjọ, lọ dé gbogbo ọ̀nà Ayéré. Ṣé ẹ rí àwọn tẹ bá fojú sílẹ̀ ẹ ò rí àwọn àbá Fúlàní. Ṣé ẹ rí bẹ́ẹ̀ nísàlẹ̀? Ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ nísàlẹ̀? Ẹ wò ó. Ẹ jẹ́ ká gbé òṣùbà àràbàdà fún bàbá wa retire general Major General Olúkòjí pẹ̀lú gbogbo àwọn tó wà nídìí kíní. Ẹ ṣeun gan. Ṣé ẹ rí gbogbo mọ́ ṣe rí? Mo kàn fẹ́ fi díẹ̀ hàn yín ni o. Ṣé ẹ rí bọ́n ṣe monitor everywhere anywhere tẹ bá rí alamí ẹ tètè pe àwọn tó bá yẹ kẹ́ ẹ pè kí wọ́n bá wa monitor wọn. Àwọn èèyàn ló ṣe yẹn o. Ojúṣe yín ni ẹ̀yin olórí wa, ẹ̀yin local government chairman. Wọ́n ti fún yín ní agbára ń sìn, local government ti lágbára ń sìn. Kí wàá máa gbọ́ pé wọ́n lè lọ ń kọ́lé kiri. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi. Bẹ́ẹ̀ ni, owó yín tó ń kó fún yín ẹ lọ fi tú ìlú ṣe náà sọ. Ẹ lọ fi tú àwọn local government tí ń ṣe òun náà sọ. Ẹ wo àwọn ìlú tó tó Àjọwá ẹ mọ iye councillor tí wọ́n ní. Ẹ mọ iye councillor tí wọ́n ní. Àwọn sáàdì bíi kan ní sáàdì kì í ṣe Ìgèdè náà pé tẹ bá lọ Arámọ kan. Ẹ mọ iye councillor tó ní láwọn ìlú tó tó. Ní gbogbo àkókò tó bá yọ̀kà rẹ kúrò ẹ wá fi ìlú náà hàn mí. Tó bá sọ̀rọ̀ nípa structure bọ́n ṣe ń kọ́lé ẹ wo Àjọwá. Kò sí létí street ò gbáwájú ẹ̀ kọjá. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká jọ build ìlú yẹn. Èmi nífẹ̀ẹ́ ìlú mi, mi ò ń ṣe àwọn tó wà lẹ́yìn odi tí wọ́n ń lọlé àbí tí wọ́n ń sọ pé káwọn èèyàn má lọ. Ẹ̀yin náà ẹ mọ̀, mi ò nílò láti sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè testify sí mi báyìí. Mi ò lè dé sí ìlú yẹn sì kí lọ dé sí Èkó. Ìlú mi ni mò ń bọ̀. Mo nífẹ̀ẹ́ ìlú mi. Ẹ lè wá bàlújẹ́ o. Gbogbo ẹ̀yin local government chairman, ẹ̀yin councillors, Honorable Tóyè, wọ́n ti gbé certificate of return, wọ́n ti gbé fún yín lọ́wọ́ ńsìn. Ẹ tú ìlú ṣe torí ẹ̀yin náà ọ̀rọ̀ yín etí mi ti kún lórí ọ̀rọ̀ ẹ̀yin náà.
etí mi ti kún. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń insult àwọn ọba wa, àwọn tradition rulers wa, ẹ lè rí wọn fín o. Ọba kì í dábàá àṣẹ lọ́ba ń pa. Tó bá jáyà àtijọ́ lẹ́ ta fèlèfèlè, wọ́n á ní kó lọ gbé orí yín wà ní. Wọ́n á bẹ orí yín sóògùn ni, bá ta fèlèfèlè wájú ọba. Ẹ lè rọ́ba wa fín o. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ jẹ́ kó rí wa pé o, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o. Bẹ́ẹ̀ ni. Gíra, ẹ wo, ẹ jẹ́ ká mọ̀ ara wa o. Àjàpárà, Honorable Kẹ́hìndé, ó ìkó kan Honorable Kẹ́hìndé kìíní kan Àjàpárà. Ẹ ṣọ́ra ẹ̀yin náà, ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹ fi Ọlọ́run fún yín ní ipò, ẹ dẹ̀ lo ipò yìí, ẹ lò sọ́nà tó tọ́. Ẹ lo ipò tí wọ́n fi yín sí, ẹ lò sí ọ̀nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Bẹ́ẹ̀ ni. Ẹnìkan ò lè jókòó sí Àbújá kó wá máa darí yín, kó wá máa cause confusion nínú ìlú wa. BTO kò lè jókòó sí Àbújá, kò ń ṣọmọ àjọ wa, kò lè jókòó sí Àbújá. Ministry of Interior Federal ni wọ́n sọ pé Ministry of Interior of àjọ wa kò lè wá máa darí yín kó wá máa cause confusion. Nígbà tí ẹ mọ̀ pé kí náà ti ń porúkọ ẹ̀ Débọ̀, ọmọ late ọba Prince Débọ̀, councillor tá à ń sọ ọmọ yẹn ló yẹ kó wà ń bẹ̀. Ẹ̀yin ẹ̀gbọ́n wọn yẹn ti dàgbà, kí lẹ̀ ń wá kiri? Ọ̀dà Tóyè, Honorable Tóyè, kí lẹ̀ ń wá tí yẹn fi kí lẹ̀ ń fi councillor ń ṣe? Ẹ fi lẹ̀ fún boy, the boy is capable, ó wà competent láti hold the post yẹn. Ẹ wá bá wọn ọmọ kékeré ẹ fi ń dùn, ẹ wá gbá ọmọ lọ́mọ sẹ́gbẹ̀ẹ́. Mo ti ẹ̀ ń gbọ́ wọ́n sọ pé wọ́n lọ gba certificate ẹ̀. Ọmọ tó yẹ kó lè kó wà ní position yẹn, ẹ ṣọ́ ṣe o. Wọ́n ti lọ ṣe àyídáyídà, Bọ̀dá Gani, ẹ̀yin náà ọwọ́ yín wà ń bẹ̀. The comrade, mo respect ẹ̀gbọ́n yẹn so much. Comrade Gani Mohammed. Ẹ wò, ẹ bá mi ṣí fọ́nrán ẹ̀ kó dọ̀dọ̀ Bọ̀dá Gani, Honorable Gani. Mo mọ̀ kó wọ́n máa pè mí. Bẹ́ẹ̀ ni. Ẹ má jẹ́ ká fi, ẹ jẹ́ ká fìfẹ́ ṣe nǹkan tẹ̀. Nígbà tí APC àti APC tẹ́ ń takora, ń ṣó make sense. Ẹ lọ gbé ẹnìkan dìde ní Ìgàṣí. Ṣé ẹ nífẹ̀ẹ́ Ìgàṣí ju tàjọ wa lọ ni? Kò yé mi. Àjàpárà, Honorable Kẹ́hìndé Àjàpárà, ṣé ẹ nífẹ̀ẹ́ ṣé Ìgàṣí náà àbí Èrìtì? Any one of them, one of the above, anyone tó bá jẹ́ ẹnu méjèèjì, Ìgàṣí, Èrìtì. Ṣé ẹ nífẹ̀ẹ́ ibẹ̀ ju àjọ wa lọ ni? Ọmọ inú pátì kan lẹ́jọjọ jẹ́. Ẹ wá lọ gbé certificate, ẹ lọ ń gbé ticket fẹ́ lòmíì kó wá máa contest. Dípò tí àbúrò yín wà nílé, Débọ̀. Torí ẹ̀gbọ́n yín ni Tóyè jẹ́ ń tiẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀gbọ́n Àjàpárà ló jẹ́. Ọ̀rẹ́ tí ni mo sọ. Ẹ wo èyí tó bà mí lẹ́rù jù nìkan tí mo ìjọ́ ẹ̀ tí mo kọ́ rí fídíò yẹn nígbà tó send fídíò ẹ̀ sí mi. Nígbà tí mo ń gbọ́ àjọ wáyọ, ẹ̀rù tó kọ́kọ́ bà mí láyé. Ẹ wo, ẹ̀rù tó kọ́kọ́ bà mí, òun ló mú mi ṣe fídíò àkọ́kọ́ yẹn. Ara mi ń gbọ̀n ní kí tó wá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ṣà send fídíò sí mo ẹni ẹ send ẹ̀ kò sọ nǹkan tó ń ṣẹlẹ̀. Èmi kàn listening. Ibo ni wọ́n tètè ń dàrú lúrú, kí ló ń ṣẹlẹ̀? Mo bá ń gbọ́ àjọ wá kíni. Ìlú mi náà dárúkọ yìí, kí ló ṣẹlẹ̀? Wọ́n yin tear gas. Mo ya àwọn ìyá tí ojú ti ń dùn lẹ́nu tear gas wọ́n yìn níjọ́sí yẹn. Mo rí boy kan nínú fídíò, tear gas bá a lọ́wọ́. Ṣé ẹ fẹ́ pààyàn sájọ wá ni? Ẹ fẹ́ sọ wá lẹ́nu? Orúkọ àjọ wá kì í jáde nínú nǹkan dáadáa mọ́ àfikún nǹkan tí ò dáa lẹ́ẹ̀tì orúkọ àjọ wá nínú news. Ṣé ó rí báyìí láti ilẹ̀? Ṣé bọ́n ṣe pinlẹ̀ ṣàjọ wá nìyẹn? Kọ́ tó kó wa ká tó kóra àjọ táwa ń pera wa ní àjọ wá. Ṣé bí wọ́n ṣe pinlẹ̀ ṣe nìyẹn? Peaceful city, the most peaceful town. Ẹ sọ di nǹkan mi. Ìkùnsínú wà nínú gbogbo yín sí. Ẹ lè rìn freely again láàrin ara ẹ̀. Ẹ lè rìn freely. Gbogbo àwọn itú tí Honorable Tóyè náà ti pa pápátá náà la ti gbọ́. Gbogbo itú tí wọ́n ti pa. Ẹ jọ̀ọ́, ó ní ewu ní ọ̀dọ̀ ti tèmi. I'm saying it and I will continue to saying it. I will repeat it 100 times. Èmi ò believe in one Nigeria. Kò sí fọ́nrán tí bá ṣe tí mi ò ní sọ. That is my own cup of tea.
That is my own belief, and I'm entitled to my own opinion. I don't believe in one Nigeria. Nítorí pé tẹ́ bá lọ wò from A to Z in the ní àwọn politicians wà from president to the list wọn councillor. Kí ni wọ́n wá lọ nǹkan tara wọn nìkan nígbà tí ẹnìkan ṣoṣo tó build 730 something duplex ṣé ó fẹ́ kó lè yẹn lọ sọ́run. Everybody ń jí owó títí ẹ̀ kó. Abacha loot everyday màmá kó owó wá oríṣiríṣi là ń rí. Ẹ̀yin náà ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ tí ẹ lè fight kán bá wa ṣe ọ̀nà from Arigidi to Àjọwá. Ẹ lè fight ẹ lè sọ fún BTO BTO lọ gbé ọ̀nà wọ́n lọ gbé ọ̀nà gba ẹ̀yìn Àjọwá. Ọ̀nà tó yẹ kó gba Àjọwá wọ́n gbé gba Àkùnú inú wọ́n gbé gba bẹ̀ lọ. Ọ̀nà tó yẹ kó gba Àjọwá ọ̀nà Àjọwá yẹn bẹ́ẹ̀ ló yẹ kó ọ̀nà yẹn gbà. Ẹ rí nǹkan ṣe sí yẹn. Kò sí nǹkan tẹ́lẹ̀ rí sọ sí yẹn. Ẹ wo ọ̀nà míì tó dígbà láti òkè àgbèjáde sí Karam. Kò sọ́nà tó wọ Àjọwá o. Ọ̀nà tó dá ló wọ Àjọwá. Inú ìgboro Àjọwá ọ̀nà dá. Irọ́ ò dá. A lè parọ́. Ọ̀nà dá nínú ìgboro. Ṣùgbọ́n kẹ́ tó dé ibẹ̀ ńkọ́ mọ́tò tẹ wá ti tó bá ń du aboyún lọ sí Ìkàrẹ́ kó tó dé ibẹ̀ ńkọ́ àbẹ́yàn kan ó ti fẹ́ kú. Wọ́n dùn lọ́jọ́ kò ní kú kó tó dé ibẹ̀. Gbogbo yẹn ẹ̀rí nǹkan ṣe sí. Ẹ wá ń du ipò nítorí pé ẹ mọ̀ pé agbára ti fẹ́ dé local government ń sìn owó a máa wá bìsàbìsà. Ẹ jẹ́ kí gbọ́ pé ẹ lọ ń kọ́lé níwọ̀nba 4 years tẹ fẹ́ lò. Kí gbọ́ pẹ́rẹ́ pé ẹ lọ yọ block. Owó tó ń kó fún yín kẹ́ fi túlù ṣe tẹ́ lọ fi ń ṣe nǹkan fún ara yín. Gbogbo èyí tí wọ́n ń dánwò yẹn mo ti ń sọ for very long time nígbà tí mo ti ń gbọ́ ogun tó ń pa láàrin wa mo láwọn pípì wọn tí ẹ gbọ́rọ̀ lẹ́nu wa ẹ dá nǹkan kan mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín sìn ẹ máa fi etí gbígbóná kẹ́ máa fi gbọ́rọ̀ mo gbọ́ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ. Ẹni tó bá bí ìyá ẹ̀ rè kó wá dáhùn kó wá reply àbí kó comment kankan màá ní kí ara pa ẹ́ dànù. Torí ẹ fẹ́ gbóhùn tọ̀rọ̀ èyí tó ń dùn mí jù ní àwọn nuisance tó ń tẹ̀lé yín. Ọ̀pọ̀lọpọ̀ wọn graduate wọ́n jókòó sójú kan kò síṣẹ́. Many graduate wọ́n rìn kiri wọ́n fẹsẹ̀ ń palẹ̀ kiri kò síṣẹ́ kò sí nǹkankan wọ́n á ti máa tẹ̀lé yín nítorí pé ẹ gbọ́ nǹkan sílẹ̀ wọ́n á máa hélè wọ́n á máa ṣọ̀gá tẹ̀lé yín lẹ́yìn. Nǹkan tí ìlú dà Nigeria one of the richest country in the world. Ondo State wọ́n ní the second largest bitumen in the world. Mo sọ̀rọ̀ fún ẹnìkan graduate ní university graduate kò gbọ́ rí pé Ondo State ní the second largest bitumen in the world. Kò gbọ́ rí ó wà l'Ondo State. Òun náà fi ń ṣe títì. Àwa tó ta ní nǹkan tó pọ̀ jù náà fi ń ṣe títì. Ní kò ibo lọ́nà ti dá nínú Ondo State. Come and tell me. Ẹ wá sọ fún mi. Ẹ wo àwọn ọmọ Àjọwá kan tó kóra àwọn ọjọ́ káàkiri. Àwa náà wà nínú ọ̀pọ̀lọpọ̀ group a máa fẹ́ yínra wa ní o níwọ̀n bá tá lè ṣe. Ó ti yé yín sìn. Tá bá ní a ṣe jù bẹ́ẹ̀ lọ. Wàláhì tán bá gbé mi sí ipò tí irú Àjàpárà yẹn wà yẹn ní ìlú yẹn ẹ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ rí bẹ́ẹ̀. Yẹ kí bẹ̀rẹ̀ láti orí General Olúkòjú. Ẹ wo bàbá yẹn á pẹ́ fún wa. Tá bá nírú wọn mẹ́ta ẹ wo ní tán bá sọ̀rọ̀ nípa security ní ìlú yẹn ẹ wo mi ò sí ilé ṣùgbọ́n ọ̀rọ̀ ń wọ etí mi ló pa máa yẹn. No. The mind is dry honestly. Kì í ṣàwọn nìkan lọmọ ológun tá bá sọ̀rọ̀ nípa àwọn méjọ kinní kan ẹ wò wọ́n náà bá ṣe ní wọn tó yẹ pé head náà wà. Ayọ̀ ọba létọ̀ ọba Adájà Ayọ̀ Alábí ọ̀rẹ́ mi àtàtà ara àwọn ọ̀gá ni o. Ọmọ Mr. Adélójú kí lorúkọ ẹ̀ iná Gbénga náà ní last born Mr. Adélójú. Ẹ wo ipò tóun náà wà bọ̀dá wẹ̀ mímọ́ ṣẹ̀rí ipò táwọn náà wà. Mr. Ayọ̀ọ́lá mi ti ẹ̀ mọ̀ àwọn náà àwọn ilé wọn ló wà lẹ́yìn ilé general.
ẹwà wọn náà wọ́n ti ní ẹnìkan tí wà ẹ wo bá a ṣe ní wọn àwọn èèyàn kàbí òun ni mo sọ pé Ọlọ́run bless wa pẹ̀lú àwọn natural resources and the human resources tó pọ̀ jù Ọlọ́run bless wa ní ilẹ̀ Yorùbá. Now I'm still talking about àwọn kọ̀ọ̀kan tí Ọlọ́run tọ́nà jogún fún wa tó jẹ́ pé àwọn olórí wa wọ́n kọ̀ kọrí síbì kan wọn orí wọn kọ̀ sùn wọ́n kọrí síbì kan kò yé mi. Nàìjíríà ó lè face petroleum onìkan náà face crude oil onìkan náà face many resources tọ́nà fún wa tó yẹ ká lè fi tí ọrọ̀ ajé Nàìjíríà fi lè blow all over the world. Tá bá ju èso sílẹ̀ ó máa hù ká ju eléyìí sílẹ̀ á hù níbi táwa wà irrigation of plants without that ẹ lè gbin anything. Ẹ̀wọ̀n kan tó ń sọ̀ ló wà dà ẹ̀yin ẹ wá wà ní just local ẹ wá ń jà tó máa lọ Honorable Tóyè tó máa ń pa tó bá lọ kúnjọ yẹn kọ́ kí lẹ fẹ́ máa sọ ogun abẹ́ sílẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí máa fàdá léra yín kiri. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa là ó. Mo rí fọ́nrán kan náà mo rí píṣọ̀ kan náà tó ń ṣe bó náà mo lò fún top news ní last time Àjàpárà ẹ wo nǹkan tó ń ṣe fóun náà ẹ wo mọ́ ṣe embarrass ẹ̀ tí wọ́n nà tó ń yaṣọ ọmọ Ọlọ́run. Kí ni gbogbo nonsense wọn wọ́n dẹ̀ kọ́ sórí headline wọn pé bọ̀dá Gani ló rán àwọn èèyàn Honorable Gani Muhammed Comrade Gani Muhammed ṣé lóòótọ́ ni ọmọ àdúgbò kan mà làwọn méjèèjì Honorable Kẹ́hìndé Àjàpárà àti Comrade Gani Muhammed ọmọ àdúgbò kan làwọn méjèèjì kí ló ṣẹlẹ̀ nítorí politics ẹ wo ẹ wá ẹ lè wà ń bẹ̀ forever. Àwọn kan ti wà ń bẹ̀ rí o ẹ wo ìgbà tí Bọ̀dá Sọjí ṣe council wọ́n ṣe local government chairman mi ò gbọ́ wàhálà the man ó ti wà peaceful jù kò fẹ́ gbọ́ pé ẹ ń fa wàhálà ń bì kankan á wá bẹ̀ á wá wọ̀n nìyí ni àjọ wà nínú ìlú yẹn ni ìgbà tí Shentima inú ìlú yẹn náà la wà o nígbà tó ṣe councilor Bọ̀dá Àjàyí Ṣùkú ti ṣe councilor rí ọ̀gá Abba Sẹmọ Nírò ti ṣe councilor rí àtàwọn bẹ́yẹn náà lọ wọ́n pẹ́ nìkan náà lọ́jọ́ mi ò mẹ́ni yẹn nígbà tó ṣe ẹ̀gbọ́n mi náà ló sún náà Honorable Araga wọ́n láwọn náà ṣe councilor mi ò tiẹ̀ mọ̀ mo kàn létà à ń gbọ́ ni. Gbogbo àwọn kinní wọ̀nyẹn kò sẹ́ni tó fa wàhálà kí wà lóde ẹ lọ jòkó àlàáfíà anigé àwọn ọba wa ẹ pè wọ́n ṣàkíyèsí o ẹ̀yin ọba wa mo kí gbogbo yín mo kí gbogbo orí adé o kábíyèsí Olúrò bàbá mi kábíyèsí Ọlá Clement ọmọ Ọlá Clement mo kí yín o kábíyèsí o kádé pẹ́ lórí o ìrùkẹ̀rẹ̀ àdógini ìbàtà pẹ́lẹ́sẹ̀ o ẹ̀rọ bàbá ajé kó pẹ́ kábíyèsí wa Ìlúdọ̀tun kábíyèsí Ọlọ́rà Olúsà mo kí yín náà kábíyèsí o bàbá àtàwọn bẹ́yẹn lọ mi ò mọ̀ bí ọba wà lọ́jọ́ ọ̀sìn kábíyèsí Olúdájà mo kí tàwọn náà àti tìṣùkù mo kí wọn gbogbo àwọn kábíyèsí Ẹlẹ́fìfà mo ká àwọn náà bàbá ẹ pè wọ́n ẹ lọ ṣe meeting kẹ pè wọ́n kẹ kill ọba kì í pàṣẹ o ọba kì í dábàá àṣẹ lọ́ba ń pa o ẹ pàṣẹ fún wọn bẹ́ẹ̀ ni èyí tó bá rí yín fín nínú ẹ rányàn sí mi kẹ́ sọ fún mi èyí tó bá ti bá gbọ́ pé ó rí ọba wa fín nínú yín wàhálà ẹ gbọ́rọ̀ lẹ́nu wa bẹ́ẹ̀ ni mo sọ ẹ gbọ́n wìnìwìnì ọ̀rọ̀ ẹ ṣọ́ra yín o wọ́n lẹ́ ẹ̀rọ ọba wa fín o kó tó di pé àwọn colonial master dé wọ́n ti ń ṣe ọba ìjọ ọba òun náà pè ní ìjọba o àwùjọ àwọn ọba wa òun náà pè lọ́ba káwọn colonial master tó dé ní 1914 kan tó join wa papọ̀ àwọn òyìnbó nígbà tó ń dé sílẹ̀ wa wọ́n wá bá àwa Yorùbá àti ń ṣèjọba wọn ò bá wa ní hòhò kẹjẹ kó rí yín pé ẹwà àti 1914 tó ti join wa papọ̀ 1914 amalgamation tó expire ní 2014 the document ó jẹ́ ká mọ̀ pé tí ìbáṣepọ̀ dánmọ́rán tó dánmọ́rán ò sí láàrin wa pé ká pín ẹ wo Nàìjíríà lẹ́nìí Haúsá Ìgbò Yorùbá ṣáàgbọ́ra wáyé ṣáàgbọ́ èdè ara wa àwọn Fúlàní wá ń pa wá sórí ilẹ̀ bàbá wa akáwọ́kò à ń gba àwọn Fúlàní láàyè àwọn Fúlàní ẹ wò wọ́n ti sọ gbọ́ ìlú wa dìlú wọn mo rí àwọn àdúgbò kan níbi ọ̀rà mi mọ́ṣáláṣí ọ̀rà mo wò wọ́n ní lásán tí mo wálé mo jírí wàhálà àfiná sórí òrìlé ń sùn gbogbo àwọn Fúlàní tó wà ní gbóyè pápátá ló yẹ ká lọ lé mo fẹ́ fàkókò ìsọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí security wa káàkiri mo fẹ́ pàkíyèsí ìsìn kọ̀ọ̀kan gbogbo Fúlàní ṣé mọ̀ pé Ṣèyí Mákindé rèsì alarm nípa àwọn Fúlàní
gbogbo Fúlàní tó ń lé kúrò ní òkè ọya lọ́hùn wọ́n ti wà ní south west o. Ẹ jẹ́ ká ṣọ́ra o. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìbàdàn nínú ọ̀sẹ̀ tó kọjá tó ń lọ jẹ oko olóko, wọ́n ti ṣá wọn ládàá. Ẹ jẹ́ ká ṣọ́ra o. Àwọn Fúlàní wọn ò ń ṣe ẹran gidi, wọn ò ń ṣe ẹni tí wọ́n bá ń gbé o, wọn ò ń ṣe ẹni tí wọ́n bá ń gbé papọ̀ o, wọ́n burú o, wọn ò ń ṣe èèyàn, ẹranko ni wọ́n o. Àwọn tó ń bá màálù sùn, ṣe rí Fúlàní, ṣe rí wọn níbi tó ti ń jẹ ẹran màálù rí, wọn ò ní jẹ ẹ́ nígbà tí wọ́n bá ń bá màálù sùn. Wọ́n á kó ẹran, wọ́n á fi jẹ oko wa, wọ́n á jẹ oko wa tán. Tẹ bá bá wọn mọ́bẹ̀, tẹ bá sọ̀rọ̀ ẹ wọ gà o. Àwọn èèyàn ò lè lọ oko lọ ṣiṣẹ́ mọ́ lóko. Ṣé bá ṣe fẹ́ máa wò ní? Yorùbá nation lèmi wà fún tèmi o. Yorùbá nation no going back. Ká pín èdè wa, òun là á máa fi àwọn ìyá wa á lè access láti lọ sí bank. Àwọn ìyá wa á lè ní access láti ṣe ní tìǹtọ́ bá fẹ́ ṣe. Ìyá mélòó ló lè lọ sí bank? Òyìnbó nira ẹ̀. Ìlú tèmi wà tó o bá gbèdè wọn, o ò lè ṣe anything. Èdè òun ni identity wa o, àwa ọmọ Yorùbá. Èdè wa ni identity wa. Yorùbá nation lèmi dúró fún o. Kí Nàìjíríà pín ní ti tèmi o. Ẹni tó bá lọ jókòó sí nǹkan tó ń gbàdúrà fún Nàìjíríà látijọ́ tí wọ́n ti bí ẹ títí di now di age today, wá sọ achievement tó ti achieve nínú Nàìjíríà. Tí o bá kí ń jalè, tó bá kí ń jí owó politics kó, owó tán ni kò fi túlù ṣe, tó bá kí ń jí kó, wá sọ achievement ẹ fún mi. Ìwọ tó ti graduate for the past 10 years tó ríṣẹ́ ṣe, Ọlọ́run á ṣàánú fún wa. Abágbà Yorùbá nation sí, ìwọ tó bá fẹ́ lọ fún any post, Ògún ọlọ́kà ayé ọ̀sìn mọ́lẹ̀ olómi lílé fẹ̀jẹ̀wẹ̀, òráṣọwọ̀ fún mọ̀túmọ̀ búra, ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀, òun là á fi búra. Ìwọ lọ fògún búra kó jí owó kó, wàá wa mọ́tò wàá fọrí sí gbó ni Ògún á pa ẹ́ dànù. Lọ sí Ghana kẹlẹ́ wo bọ́n ṣe ń ṣe mẹ́. Gbogbo nǹkan tiwa ló yàtọ̀. Wọ́n ní kẹ́ lọ fi Bible búra, wọ́n ní kẹ́ lọ fi Quran búra, torí wọ́n mọ̀ pé kò lè ṣe pẹ̀tù. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn sílẹ̀. Mo kí gbogbo ẹ wo, máa padà sórí àwọn tó ń tùlù yẹn ṣe, orí àwọn tó ń tùlù àjọwá ṣe, máa padà sórí ọ̀rọ̀ wọn. Mi ò ní gbàgbé bàbá mi, ọ̀gá mi, bọ̀dá mi, mi ò mọ̀ mo ṣe fẹ́ pè wọ́n, Honorable Olúbùnmi. Orúkọ yín ò ní parẹ́ nínú ìwé ìtàn. Mi ò, last time tí mo wálé ni mo rí wọn. The first time tí mo lọlé mi ò rí wọn. Mi ò rí wọn physically rí. Last time tí mo wálé, July last year ni mo rí wọn. Mo ti ń gbọ́ ọ̀rọ̀ wọn tẹ́lẹ̀. Ọlọ́run ní fi sínú òkùnkùn àti gbogbo àwọn tó wà ní ìdí iná. Bákan náà, bàbá mi Adégòkè Fásùsì. Ọlọ́run ní fi sínú òkùnkùn ayé o. Gbogbo ẹ̀yin tẹ́ sọ Àjọwá di ìlú òyìnbó, torí mi ò lè fi Àjọwá wé Èkó ní ọwọ́ tí mo wà nípa many things. Ṣé security la fẹ́ sọ? Ṣé ẹ wo bí ìlú ṣe rí lálẹ́? Mo ní gbogbo àwọn picture yẹn náà, ẹ wo bí ìlú ṣe rí lálẹ́ tí everywhere dọ̀sán. Ẹ̀yin councilor wa tó kù, ẹ̀yin local government chairman wa, street light yẹn wọ́n ní kò dé kọ́là dé, ẹ lọ ṣe síbẹ̀ o. Mo fún yín ní oṣù 2 péré kẹ́ lọ fi ṣe, tí bá ṣe bẹ́ẹ̀ ni ẹ ríran wò. Gbogbo àwọn other places tí náà ti dé yín, ẹ lọ fèsì, èlò náà ta solar náà, ẹ lọ ṣe solar síbẹ̀ kárí sí ọwọ́ yín. Ṣé rí àjọ, ẹ rí nǹkan tó ń sọ àjọ dà? By the special grace of God, àwa náà ní nípa mẹ́, rí bẹ́ẹ̀ náà làwa náà ti ṣe tán. Kí lójú ṣe yín? Owó tán fún yín kẹ́ máa fi kọ́lé ni wọ́n kó fún yín àbí? Kẹ́ máa fi ra mọ́tò, kẹ́ lọ máa bá àwọn ọmọ ọlọ́mọ sùn kiri, òun lẹ fi ń ṣe. Mo lẹ́tọ̀ọ́ sí owó tẹ́ náà yẹn o, ṣé mọ̀ ṣá? Àjòjìjọ́ ọmọ ìlú yẹn ni ọmọ Ondo State ní mí. Wọ́n pín owó yẹn sí constituency kọ̀ọ̀kan, wọ́n pín sí àwọn local government kọ̀ọ̀kan. Ẹ̀yin wá ń kó owó jẹ, ẹ wá máa sọ rédèrèdè kiri. Àbọ̀rọ̀ náà sọ fọ́mọ olówàbí. Ẹni kọ̀ọ̀kan má pè mí o, ẹ̀yin tẹ́ ń pè mí, tẹ́ ń send message sí mi, mi ò fẹ́ receive any message yín kọ̀ọ̀kan. Àgbọ́gbọ́n etí nù ni màá gbọ́n etí mi nù. Ẹ wojú mi, bí àdá ẹ rojú mi dáadáa, ẹ wojú mi dáadáa. Ẹ wojú mi dáadáa, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Mo lè wálé nínú ọdún yìí, tẹ́ bá rí mi ẹ rí mi náà, tẹ́ bá rẹ̀ rí mi, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀.
kò sẹ́ni tó lè dènà tèmi láéláé, kò jọ tó bá rí jẹ́ nínú ìlú àjọwá ẹ̀ ni kò síbi tí mi ò lè wọ̀ nígbàkigbà. Bẹ́ẹ̀ ni mi ò dúró sẹ́yìn ẹnì kankan torí mi ò ń ṣe páàkì, mi ò ń ṣe PDP, mi ò ń ṣe APC. Yorùbá Nation lèmi ń ṣe. Both Honorable Tóyè, Honorable Àjàpárà, mi ò sí lẹ́yìn kankan nínú ẹ̀ méjèèjì. Ẹ lọ pera yín ṣàkíyèsí. Kẹ́tùlù ṣe o, orúkọ yín ò dáa nínú ìlú o. Orúkọ yín ò dáa nínú ìlú. Ṣé gbọ́ mọ́ ṣe àwọn ìyá kan ṣe ń ṣépè fún Àjàpárà ńjọ́ ẹ̀? Ṣé gbọ́ ṣá? Ṣé gbọ́ mọ́ ṣe ń ṣépè fún BTO? Ṣé ṣá ń gbọ́? Yẹbí kì í ṣe èmi ló ṣe, mo kàn ń sọ ni. Tẹ́ bá ń ṣe dáadáa wọn ò ní ṣe bẹ́ẹ̀. Honorable Tóyè, orúkọ yín ò dáa nínú ìlú. Tí wọ́n bá ń tàn yẹn má tàn ra yín. Tí wọ́n bá ń tàn yẹn má tàn Àbẹ́là. Mo mọ ẹ̀yin dáadáa ń ti yín o. Àbúrò yín Wálé ọ̀rẹ́ mi ni. Mo mọ yín dáadáa. Ẹ túlù ṣe o. Ẹ túlù ṣe o. Ẹ bá wa túlù wa ṣe o. A fẹ́ rí àjọ wa kó yàtọ̀ gidi gan. Gidi jẹ́ rí báwọn èèyàn ṣe ń wálé tán wá ń kọ́lé sílé ń sìn. Mo mọ bí mi fúnra ara mi. Mo mọ bí mo ṣe ń confuse àwọn ọmọ àjọ wa kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ wálé. Mo mọ nǹkan tí mò ń sọ fún wọn torí pé mi máa ń lọlé. Mo dẹ̀ sọ pé kò sí bá ṣe tẹ̀sẹ̀ ní Nàìjíríà, mi ò lè dé sí Èkó, mi ò lè dé sí Àkúrẹ́. Mo ń lọ sínú ìlú mi. Bẹ́ẹ̀ ni mo ń lọ, bẹ́ẹ̀ mo fẹ́ lọ dé sí. Àwọn tó mọ̀ kẹ́ má lè bá wa ṣe stadium field bí wọ́n ti ń play football. Stadium ṣáàjọ wa ẹ̀ standard wọn. Ká sọ pé okay o, Honorable Kẹ́hìndé Àjàpárà ló ṣe o, ká máa fẹ́ porúkọ yín wà láì. Àwọn ọ̀dọ́ á kò sí nǹkan anybody lè sọ tí wọ́n lè support yín. Àárín kankan ọ̀nà tí wọ́n ṣe pàṣẹ àwọn kan náà ṣe ṣe kì í ṣe Honorable Àjàpárà ló ṣọ̀nà ẹni tó bá mọ̀ kó lọ mọ̀. Ó lè supervise ẹ̀ gbogbo ẹ̀ láti gbọ́. So ẹ jẹ́ ká kúrò ní ẹ̀. Ìwọ̀nba tó kù ẹ lọ ṣàtúnṣe sí. Owó tí wọ́n ń pín fún yín, wọ́n sọ sálárì fún yín as a chairman, as a councillor. Sálárì yín ti tó yín. Owó tí wọ́n bá fún yín pé kẹ́ lọ fi ṣiṣẹ́ sí ìlú, ẹ má dìde orí pé a wà lẹ́yìn odi, àwa ló wà ní border between Kogi and Guinea, pé àwa wà lẹ́yìn wọn ní wá bẹ̀. Ibi tá a kéré dé connection tá a ní kò kéré inú ayé o. Mo lè rán yàn wá lu yẹn o. Ẹ má fi mí ṣeré o. Mi fẹ́ mẹ́nu lọ síbi ilé ìtẹ́lẹ̀ ni o. Ẹ má fi wọ́n wá wọ́ọ̀dì yín o. EFCC lè wá wọ́ọ̀dì yín o. A dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀. Ọmọ ìyá ni wá lè jà. Ká sọ pé bí a torí pé kinní kan ká má ti ó ṣáà ti ìkìlọ̀ ní ilé ìjẹ́ o. Ẹ lọ ṣàtúnṣe lórí ẹ̀ o. Ẹ lọ ṣàtúnṣe o. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa káàkiri orílẹ̀-èdè ibikíbi tí ẹ bá wà, gbogbo ẹ̀yin tí ẹ bá wà ń túlù àjọwà ṣe, gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kí ìlú yẹn kó máa lọ síwájú. Ayé yín ò ní rẹ̀yìn, ayé yín á máa lọ síwájú nù torí wọ́n ní wájúwájú báyìí ni ọ̀pá ìbí tí ń ré sí. Wájúwájú báyìí lẹ́ẹ̀ máa lọ lọ́lá Ọlọ́run, lọ́lá Lédùmarè, ọba tó dá wa, ọba tó wà tó kẹ́ wa tó sọ wá ní gbogbo àgbáyé. DNA ò bá yàtọ̀ sí gbogbo DNA gbogbo àwọn nǹkan t'Ọlọ́run dá sílé ayé. Tẹ́ ẹ bá mọ̀, mo fẹ́ kẹ́ lọ mọ̀ léèní. Yes, we are students of history. A ti bá àwọn onímọ̀ ìjìnlẹ̀ rìn, àwọn onímọ̀ ìjìnlẹ̀, àwọn ọlọ́pọlọ pípé, àwọn professor of history àti bá wọn rìn. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn. Ẹ wò, mi ò ní fẹ́ kó pọ̀ jù, mi ò ní fẹ́ kó ju bí a lọ. Tẹ́ bá ti okay, ẹ jẹ́ ká fi bẹ́ẹ̀ lẹ́ṣà. Anyway, ẹ bá mi share program yìí. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe sí orí YouTube channel yẹn, ẹ bá mi subscribe síbẹ̀. Èmi ọmọ yín náà ni, àbúrò yín Àkàlàmàgbò TV. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, èmi láwọ̀ tún wò sí kí tó sọdá títì nígbà kólúwa rẹ̀ yẹ̀yẹ́ ẹ̀ kú. Èmi lọmọ níṣu gòrògòrò bẹ́ẹ̀, ọmọ gbàṣẹgbàṣẹ tí ń ṣobìnrin ọ̀yìn, ọmọ ọlọ́pẹ̀ tó múdi ṣọ̀kan tó múrí ṣe méjì. Wọn ní fẹ́ lómi ṣe mí o. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pápátá mo kí ọ. Ọ̀rẹ́ mi MK Ayíwọ́ká mo wá wọ̀ o. Ṣàlàfíà kọ́. Mo kí gbogbo ẹ̀yin bá mi nílé o. Ṣàlàfíà kí gbèdérin yà o. Àlàáfíà mi yà níbi ẹ̀yin náà. Ẹ ṣeun. Àní ṣeun.